irọ́ lọ pa mo ti rí ọ igi ọmọ ló fi kégbẹ̀dú mo ti mọ ìpìlẹ̀ láwọ́ tó fi dé lórí mo ti rí èrò yàwó àwò ló ti wí mo dé mo fẹ́ bọ́ ọjọ́ olùgbẹ̀dú ìwọ ìfagbẹ́ àwọn láwọ dé àwọn olúwa wà sálùkẹ́rẹ́rẹ́ òkùtù ọ̀gbẹ̀ láwọ́ mọ̀rẹ̀rẹ̀ lọ́jọ́ ológògó láwọ alásàlẹ̀ láwọ ajítàpá òṣòro jákòtò tọ̀pọ̀nà àdúrà mi là jọ́jú fálọ́rẹ̀ jagun kẹgbọ́ kéèdì ọ̀mí là ń bọ́ bá ṣe bí ìṣe tèmi ẹ̀fún ni kọ́ máa fún fún àwọn ká ìlànà kọ́ máa làwọn lóògùn dànù gbogbo ògùn tó gbé lọ́wọ́ báyìí kọ́ máa dànù bàbá ní kíbi oṣù ibi àti àbá ní kò fò ibi àsìfò ẹlẹ́mọ̀ níjọ́ ò ìjà nìjẹ́ wọn ò dígbà ìgèdè síkùn ọlọ́nà fún àsán wọn láyé ti bàjẹ́ tẹ́ ní táwọn ọba yìí rẹ̀ jẹ́ làwọn wá káàkiri ẹfun ní báyé oṣù jẹ́ oṣù ní báyé ẹfun jẹ́ àtẹ́fún àtọ̀sùn èdú ní báyé gbogbo wọn jẹ́ ayé rẹ̀ bàjẹ́ lónìí. ó ti dẹ́dùdẹ́dù ó bólú ẹ̀rí pàdé ọ̀tọ̀ lónìí ọ̀nà pin ọ̀rọ̀ ní rí ìdí rẹ̀ ìdí ẹ̀ lárí ìdí ẹ̀ mú rí ìwọ o sì mọ ọmọ kékeré ọjà wéré o sì dúró tì náà títí ọ padà wọn ní kété láwo kété là padà lẹ́yìn àwo àwọn àgbà òsìkà tí wọn láwo kété tí wọn padà lẹ́yìn àwo kété ikú kété ni wọn kó ariwo kété ní sọlé wọn ariwo kété kọmọ sọlé ariwo gbàgbà ariwo kúkú ẹbọ kúnlẹ àfọkàlàmà gbọbọ kún ara ẹja ariwo gbàgbà ariwo gé kọmọ sọlé rẹ báyìí bí ọba o lẹdùn àmúdúkọ lẹ́rú àwọn dúpẹ́ pẹ́ tí ẹ̀ fún mi níṣẹ́ ìṣe láti yọrí mo dúpẹ́ ọkọ apẹ́nisáyé àwọn wọn lóde Ògbólú ìyá fúnni ní ìyàwó wọn lóde Ìmì ládùúgbà fún ọmọràn jàjà tí fojoojúmọ́ béèrè ohun gbogbo tí ò ní fọjọ́ kan dúpẹ́ ó ní kíní yóò rí bí tí rí mọ́ nígbà yóò tòrò bí tí tò tẹ́lẹ̀ wọ́n nígbà tá a sóore fún tó dúpẹ́ èmi dúpẹ́ ilé ìtẹ̀sí yìí o. wá gbé ẹ má sì kà láyé torí àwòrán ẹ má sì kà láyé o torí àwòrán bàbá ti dé ibodè àwòrán ọjọ́ àní débòdè kankan tá a fi máa rojọ́ ilé ayé yìí náà lè bòdè wá ibẹ̀ nìdájọ́ wà ìwọ rò pé o lè lọ o lè lọ kò sí burúkú tẹ̀sẹ̀ mọ́rin o lè lọ iná mú iná bọ́ sásọ rẹ̀. bàbá gbogbo owó tẹ ní kí n san tẹ́lẹ̀ náà ni mo ti san. èló lè san tẹ́ ìpariwo ẹ san 30,000 ṣé 30,000 ní ẹ fi tọ́jú wèrè ṣé 30,000 ní ẹ fi tọ́jú wèrè ẹ náà pẹ̀lú sẹ́mi ni mo ní kọ́ ọmọ yín lọ sí ìyàwó ni ṣé bó fẹ́ lówó òjijì ni ọlọ́kọ́ ti sóòbù fún ọwọ́ ayé àníwèrè ẹ wá ń kúkọ́ 30,000 wa tàbí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ẹ wo ṣé kí n sọ àṣírí tó wà mẹ́fún. bẹ́ẹ̀ ni bàbá. èmi ti gbèrè lọ́ọ́ fa ọmọ tí a ń gbé wáyé kí n tó gbà sára rẹ̀ ọ̀yà ó sì lára rẹ̀ ọ̀yà ifá tún jẹ́ kó yé mi pé tẹ́ ẹ̀ bá tọ́jú rẹ̀ rárá ẹ má gbé lọ lé adáhùn sí ẹ má gbé lọ psychiatric hospital ó ní tó bá pẹ́ tó bá yá ara rẹ̀ ó padà yá torí wèrè tí wọ́n fi kàn ìlú méje ní òde tí ó ti ṣe wèrè láwọn ìlú tó ló ń kọ méje yóò sì lọ ọdún méje nílùú kọ̀ọ̀kan 7 times 7 49 ní ẹ̀ẹ́dúnmọ̀wé ẹ jẹ́ kó ṣe wèrè 49 years ẹ̀ kó parí ẹ̀ tó bá ti parí tó ṣàfù tán ọ ṣàfù sí wèrè ọ jáde nù ara rẹ̀ ó yá ẹ̀ mọ̀ gbádùn ọmọ yẹn. bàbá ṣé bábí ya mọ̀lẹ̀ yín náà dákun. kí n dákun báwo ṣàgbó náà ẹ̀dùn ṣe rí owó ìgbà kan ní àìwò wápá gbowó àìwò ẹ̀tẹ̀ gbòbì èyí wo wèrè kan gbẹ̀jẹ̀ ayé ìgbà tó jẹ́ pé àwọn aláwo wọ́n bọ̀ ọsẹ nkùlé wọ́n já ewé wọ́n bọ̀ wájú táwọn wà gbò ní wọ́n fi ń ṣe nǹkan ní wọ́n fi gbowó ayé ìsìn àwa ń lọ rèé rà ni ṣé ẹ rí kí n tó sì wá ni àròrà lọ́dọ̀ àwọn lẹ́kùlẹ́jà ni orí eku orí ẹja àárà ni orí àwọn ni wọ́n ọwọ́ ìjímèrè rírà owó gidi láti fi ń rà àwa náà sì gbowó ẹ jẹ́ tàn yín ẹ má jẹ́ tàn yín ṣé ẹ rí tí fábá ni mọ̀ gba owó lọ yín ìní gbowó ìfà mo fi búra tó bá ní mọ́ gbowó ìní gbà kọ́ bọ̀ mà tọ́jú ọmọ yín àmọ́ Ifá ní kí n gba owó Ifá tó ní kí n gba owó kò fẹ́ kébi ó pa èmi náà ni ń tọ́jú ọmọ yín ara rẹ̀ ọjà tẹ́ ẹ bá ti mówó wá tó pé báyìí ń dájọ́ fún yín ara ọmọ yín ọjà àmọ́ ẹ san owó. dá bàbá mo ti gbọ́ èló wà ní kí n mú wá báyìí. ẹ̀rọ 50,000. kó yìí tẹ́ ẹ ti gbà tẹ́lẹ̀ ẹ dákun ẹ jẹ́ n san 20,000 ẹ dákun. 20 what? 20,000 ni.
20,000. bẹ́ẹ̀ ni. láìfi wo wèrè ẹni sùúrù ṣé àrò pé mi náà ìnáwó ni àwọn bó ṣe wà nípa àwọn gbogbo wọn tára ń wà mẹ́ẹ̀ tí wọ́n yá ìyá yẹ bọ́tà 20 kọ 20 ẹ bọ́tà màá nà yín lọ́pẹ̀lẹ̀ ẹ jẹ́ nà yín lọ́pẹ̀lẹ̀ mo ní ká bọ́tà tẹ́ẹ̀ bá rí 50,000 náà wà bímọ. ṣe rí bàbá olóyè níbi tọ́rọ̀ dé dúró yìí mo ti gbìyànjú gbogbo agbára mi mo sì ti bá a sọ ó takú olóhùn ò gbà. ìyá wa yóò takú náà ṣe é rí bọ́ bá takú àìmọ́ mọ́tò náà máa takú bí wọ́n bá tì báyìí yóò ṣiṣẹ́ padà ẹ̀jẹ̀ àgbàpọ̀ takú ó nídìí títì nù. òun á jẹ́ mọ́tò tẹ́sẹ̀sẹ̀ fọwọ́ tì. irọ́ mo fi ṣàpèjúwe ohun tí màá ti obìnrin òun náà lówó bó bá jẹ́ pé owó náà ni èmi náà lè gbìyànjú kí n ṣàlejò ṣànàjọ kí n dùn nínú. ṣé mọ́tàn yìí kì í sọ̀rọ̀ owó bí abájẹ́ yìí o ó ní tóun ò bá wá ti ẹ̀kọ́ tóun wá gbogbo ọkùnrin tì lágbàáyé tóun ò rọ́kọ fẹ́ á wá jẹ́ bóòlù tiẹ̀ ṣe ní kí n pè ná ẹ wo ó ṣàlóhun ò lè fẹ́ yín ló sọ. ìrò ẹ wo bí ìyàwó ẹ má sẹ́nu kù sọ̀rọ̀ ó ṣeé ṣe kó jẹ́ bí mo kù sí ẹ jẹ́ ẹ sọ bẹ́ẹ̀ má ẹ sọ fún mi irú èèyàn wo ló ló ń fẹ́. ó ní òun ò fẹ́ olóògùn òun ò fò ní gbàǹtẹ́ òun ò fẹ́ ẹni tí ó mọ ṣàṣìyàn ẹ ti pàgùn mọ́ńdà láàmú ó lóun ò fẹ́. Would you be my lover? No, yes, no, yes. Would you be my lover? Yes, no, yes. If you won't be my lover, let me know. Yes, let me know. Would you be the one? ìlú kékeré kan wà tí à ń porúkọ ìlú náà ní Ayétòrò. ìlú náà mọ̀ dáa púpọ̀ kò tóbi àmọ́ àwọn èèyàn tó ń gbé nílùú náà wọ́n ń gbé ní àlàáfíà àti rọrùn. nínú ìlú yìí láti rí Àkànní ọ̀dọ́mọkùnrin akíkanjú ni tó múra ṣiṣẹ́ tó sì jáfáfá. Lord Jesus, coming today, coming to stay. Ọlọ́run coming to my heart, Lord Jesus. You have made my heart your home, Lord Jesus. You have made my heart your home, Lord Jesus. Into my heart, come into my heart, Lord Jesus. Come in today, come in to stay, come into my heart, Lord Jesus. Come in today, come in to stay. Ọlọ́run come in to my heart, Lord Jesus. You have made my heart your home, Lord Jesus. ẹ kú wájú o. ẹ káàbọ̀ o. ẹ dákun ṣé agbègbè ilẹ̀ ń gbé ni. Rárá o, arìnrìn-àjò ni mí. arìnrìn-àjò lèmi náà. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ nù. níbo lẹ wá ń lọ báyìí. N ò tíì mọ bí orí ń gbé mi lọ o, àmọ́ kílẹ̀ o tó ṣú n ò mọ bí wọ́n dé dúró. èmi náà ò tí ì mọ ibi tèmi náà ń lọ bóyá ká sì jọ dàrin àjò wa pọ̀. Kò burú, a jẹ́ pé gẹ́gẹ́ wá ṣe gẹ́gẹ́ nù. Kò sí ìyọnu, àmọ́ ẹ sì ní dé ibi mo gbé rẹjú níbẹ̀ wò, ibẹ̀ mo gbẹ́rù mi sí. tó bá wá rí báwọn ẹrù tèmi náà wà níbi tí mo gbé sí kí n tó ródò ẹ sì èmi náà débẹ̀. Would you be my lover? No, yes, no, yes. Would you be my lover? Yes, no, yes, no, yes. If you won't be my lover, let me know. Yes, let me know. Yes. Would you be the one I love? Yes, no, yes. Shall you go be my Valentine, baby? Oh yeah, yeah. Say you were gonna date me, yes, yes, yes. If
If you go be my Valentine, let me know. Let me know. Say you gon' be my lover. Yes, no, my lover. Yes. Would you be my lover? No, yes, no, yes. Would you be my lover? No, lover. Yes, no, yes. If you want be my lover, let me know. Yes. Let me know. Would you be Ah. the one I love? Àwọn ọmọbìnrin ló dára gbé ègbín báyìí. Shall you go be my Valentine, baby? Oh, Ṣé Elédùà ló sì ṣẹ̀dá àwọn eléyìí náà báyìí? Say you were gonna date Mi sì níyàwó ńlé yìí. Àwọn méjì ló sì rẹwà. Go be my Valentine, let me Oníwà know. kan. Let me know. Say you gon' be my lover. Yes, no, my lover. Yes. Would you be my lover? No, yes, no, yes. Would you be my lover? No, lover. ọ̀rẹ́ mi If you já want máa be lọ my lover, let me know. Let me já máa lọ. know. Would you be the one I love? omi lọmọ ni. Maybe wọ́n lọ nǹkan mi lójú ní ìsìn tó ní já lọ kí n já lọ. Kí ló dé tó tún wá wú ọ lọ mọ́? wọn lọmọ jẹ. Ó yá bá mi sọ. ọ̀rọ̀ Àkànní náà ni nípa ọ̀rọ̀ ìfẹ́ tí ń bá mi sọ. Ọ̀rọ̀ Akani. Maybe mo ti ní ọgbà fún un. Torí bá sì sọkọ tèmi náà, èmi náà ó sì máa bá a lọ gbà fún un. wàhálà tí ń bẹ ń bẹ gan-an ni ó láti mọ bọ́rọ̀ ọ̀rẹ́ wa lọ. Ṣé tọ̀rẹ́ wa? Òun ló rọrùn jù. Torí pé kí ni? Yín wá sọ́dọ̀ rẹ láàárọ̀. Yín wá lọ́sàn-án. Kódà bọ́kọ rẹ ò bá ní bínú, yín tún wá lálẹ́. ó sì rò pé yóò rọrùn bá òun. Kódà yóò rọrùn. Àfi tá a bá fẹ́ kó rọrùn ló kù. Ó yá já máa lọ. àbí kí. Bí Àkànní ṣe pàdé arẹwà méjì léléyìí o tó sì dọkọ wọn, kárẹwà méjèèjì sì di aya lọ́ọ̀dì Àkànní. Inú Àkànní ń dùn, ọkàn rẹ̀ sì ń balẹ̀. Àsìkò tí àwọn méjèèjì wọlé Àkànní, ohun gbogbo ń ṣeé ṣe. Ó ní owó lọ́wọ́, ó ní ọlámọ́lá, bẹ́ẹ̀ náà ló sì ní ọrọ̀mọrọ̀. Àbẹ́ẹ̀ rí ohun gbogbo tí ó sì tẹ́lẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní dohun tó ṣeé ṣe. Àkànní olóko kékeré wá di olóko ńlá. Gbogbo èèyàn wá ń fi Àkànní tọrọ láàrin. Would you be my lover? No, yes, no, yes. Would you be my lover? No, lover. Yes, no, yes. If you want be my lover, let me know. Yes. Let me know. Would you be the one I love? Yes, no, yes. Shall you go be my Valentine, baby? Oh yeah. Iṣẹ́ Elédùmarè mọ̀ ga. Èmi àpọ́n àná. Mo wá dá láya méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Inú mi wá ń dùn. Ọkàn mi wá balẹ̀. Kò mọ̀ sí ní tẹ́lẹ̀dùà ò lè ṣe. Bínú mi sì ṣe ń dùn yìí. Wọ́n ń ṣe mí bíi kí n fún àwọn méjèèjì lórúkọ. Kí n fún kan ní ayọ̀ ọkàn mi. Ayọ̀ ọkàn mi ní fún kan. Kí ni ìwà fún kejì o? Kí ni fún kejì o? Kí ni fún kejì o? Ìbàlẹ̀ ọkàn mi ní fún. Bẹ́ẹ̀ni. Ṣàìdé níjọ́ kan, ìkan nínú àwọn arẹwà Àkànní, èyí tí ó pè ní ayọ̀ ọkàn, bá ní òun fẹ́ rìnrìn àjò. Ọ̀rẹ́ mi, mo fẹ́ rìnrìn àjò kan. ìrìn àjò bíi ti bó o ó ti tọ́jọ́ mélòó tó ti ń rò. Mo ti ń rò náà sí ìpẹ́ ipò ní kí n fi tó ọ létí náà. ṣó o sì rò pé yóò ṣeé ṣe tó o mọ̀ pé bí n bá rí o bí mo ń ṣe mí bákan ni.
ó sì dàbí pé gbogbo nǹkan ti tú dànù lára mi. ọ̀rẹ́ mi fọkàn rẹ balẹ̀ ìní pẹ́. Ó sì dá ọ lójú pé òun ní pẹ́. Kò burú nídìí ó sì ọ̀lọ́ yóò sì sìn ọ́ padà. Kò sí ìlú bó ní baálé wa náà wà báyìí. Ìgbàlẹ̀ ọkàn ayá o. Kí ló dé tó wá dá dúró síbí tó o fèmí nìkan lẹ̀ sókè lọ́hùn tó o sì mọ̀ pé a jọ ń ṣiṣẹ́ yìí. Kò sí nǹkan kan ó jẹ. Kò sí nǹkan kan àmójú rẹ̀ kọ́ rẹ lọ. Baálé mi ẹ̀yin ò ṣàkíyèsí àwọn nǹkan kan. Kíyèsí bí ibo. Látìgbà tí ayọ̀ ọkàn ti kú òǹlé gbogbo nǹkan ló rí bákan nǹkan ò sì lọ déédéé pẹ̀lú. Ìrìn fi ronú bá wọn. Nígbà tí èsè pé nǹkan ṣẹlẹ̀ ló fi kú òǹlé borí ìrìn àjò ni. Ayọ̀ ọkàn ọ̀rẹ́ mi nígbà tí ó sì kú òǹlé kò wí fún mi pé òun ò pẹ́ o. Lóòótọ́ kò lóhun ó pẹ́ àmọ́ yóò padà wá bá wa lágbà ìgbàlẹ̀ ọkàn mi. Lord Jesus, come in today, come in to stay, come into my heart, Lord Jesus, come in today, come in to stay, Ọlọ́run come in to my heart, Lord Jesus. You have made my heart your home, Lord Jesus. You have made my heart your home, Lord Jesus. Into my heart, come into my heart. Nígbà wo la fẹ́ sọ̀rọ̀ ìdá báyìí? Gbogbo ìgbà tó bá wù ọ́ ni kò sọ̀rọ̀ ìdá o. Ó dìgbà tí ayọ̀ ọkàn mi tó bá padà sí inú ilé. Akani, tọ́rẹ́ mi ò bá padà sọ́ọ̀dẹ̀ rẹ̀. Mo fẹ́ kó o mọ̀ pé o ò tún fojú kàn mí mọ́. Would you be my lover? Yes. If you want to be my lover, let me know. Yes. Let me know. Would you be the one I love? Yes. Yes. Shall you go be my Valentine, baby? Oh yeah, yeah. Say you were gonna date me, yes. Yes. If you go be my Valentine, let me know. Ó ṣe é mú ọgọ ìtì ń bá fàyà mi ní tẹ́lọ́rùn aya mi sì nífẹ̀ẹ́ mi dáadáa. ọ̀rẹ́ mi ayọ̀ ọkọ mi. Owó nìkan ló wá kú àpò elédùn àpò bá fowó jìnkì wa nù léyìí bóun ní bá ṣe rí tó. ọ̀rẹ́ mi ayọ̀ ọkọ mi. If you go be my Valentine, let me know. Into my heart, come into my heart, Lord Jesus, come in today, come in to stay, come into my heart, Lord Jesus, come in today, come in to stay, Ọlọ́run come in
to my heart, Lord Jesus. You have made my heart your home, Lord Jesus. You have made my heart your home, Lord Jesus. Into my heart, come into my heart, Lord Jesus. Come in today, come in to stay, come into my heart, Lord Jesus. Come in today, come in to stay. Ẹni ló di ọjọ́ kẹrin tí mo sì ń wáyọ̀ ọkàn ọ̀rẹ́ mi. Elédùà, èyí ló pé ọjọ́ kẹrin tí mo ti ń wá ayọ̀ ọkàn. Níbo wá láyọ̀ ọkàn lè gbà lọ báyìí? Kò sì wí fún mi pé eléyìí tí wọ́n mọ̀ wọ́n kiri ni o. Àbí bò wá ni? Elédùà mà ṣàánú mi o. Àmọ́ bí n ò bá lè rí ayọ̀ ọkàn, n ò ní padà sẹ́dẹ̀ Àkànní. Wá sún èmi bàbá yìí o. Ṣáàṣì wà náà látàárọ̀ ni. Táwọn wá náà yìí ò sì rí báyìí. Mi ò ní padà lé báyìí ṣá. Mọ́ dúró, mọ́ sáré lọ̀rọ̀ ilé ayé. Wọ́n sì ní ẹ̀yìn onígbìyànjú báyìí lọ́lọ́run bá wà. O ò bá múra sí rìn kó o sì tẹ̀síwájú. Torí lẹ́yìn onígbìyànjú lọ́lọ́run bá wà. Díẹ̀ náà ló kù tó fi débi tó ń lọ. Mọ́ sinmi, wọ́n sì káàárẹ̀. Would you be my lover? No, yes, no, yes. Would you be my lover? Yes, no, lover. Yes, no, yes. If you want be my lover, let me know. Yes, let me know. Yes. Would you be the one? Yes, ọ̀rẹ́ mi, yes, dákun. yes. Shall you go be my Ó sì Valentine? báyìí. Níbo mọ̀ pé ó ti pẹ́ ta tí ń bọ̀ rẹ̀ wá bọ̀. Bí wọn bá sì rí ọ, wọn ò lè jẹ́. Bẹ́ẹ̀ náà sì ni wọn ò lè mú. Kì í kú sí pé wọn ò lè dá wà. Àmọ́ bẹ́lẹ́dùà ti kọ́ ni. Dákun ọ̀rẹ́ mi, àìtí ṣe é rìn láì lómi àtẹ̀jẹ. Ọ̀rẹ́ mi dákun. Ayọ̀. Kí n dáríjì wọ́n. Níwọ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. Ṣé lóòótọ́? Lóòótọ́ ni. Àmọ́ òótọ́ ni pé òun mú ọkọ dẹnu kọ. Àmọ́ òun lọ ni obìnrin lọ́lọ́kùnrin. Would you be the one? Táwa méjèèjì bá wá gbà fún un. Fi ilé dáríjì mi, mo ti ṣẹ̀ sí ọ̀dọ̀. Ló bá fọwọ́ ẹ̀ kàn mí. Akànní, ẹni bímọ ní ọ, ìkásí ni ọ pẹ̀lú. Bébí mi ló kọ́kọ́ kẹnu sí. Mo sì sọ fún ọ̀rẹ́ mi kó jẹ́ àjọ ọmọ ọ̀bọ gbé. Ìkà èèyàn ní ọ, ẹni bísí ni ọ pẹ̀lú. Tí o bá wá ṣàkúpọ̀ kú, tó mọ̀ kẹ́rẹ́ gbé tán lé gàlà, ìwọ. Àkànní ìwọ ló ṣàṣìṣe tó o sì ṣìwà wò. Tí ẹ̀yin yóò kó àwọn ọkùnrin míì lọ́gbọ́n, wọ́n á sì kẹ́kọ̀ọ́ lára rẹ̀. Èyí lọ́lọ́wọ́ bá ìsọ́nà ọ̀rọ̀ rẹ̀ wípé tí obìnrin bá ti tọ ọkùnrin lọ, àwọn méjì ó sì di ara kan. Aya rẹ̀ aláàkọ́ èyí tó pè ní ìbàlẹ̀ ọkàn, ṣe bóun nífẹ̀ẹ́. Ẹlẹ́ẹ̀kejì tó sì pè ní ayọ̀ ọkàn, ṣe bóun lówó. Àwọn àgbà máa sọ wípé ibi tí ìfẹ́ bá wà, òun ló gbogbo máa wà níbẹ̀. Ṣe bẹ́yìí ló jẹ́ kí owó gbà fún ìfẹ́ láti bá a fi ọkọ kan náà.
bó ti wá léwu kí ìfẹ́ wá ní sùúrù tó ọjọ́ kan ń bẹ tí ó béèrè fún owó bó tilẹ̀ wù kí ìfẹ́ ní ìpamọ́ra tó ọjọ́ kan ń bẹ tá a rògùn ní kẹsẹ́ yóò sì béèrè fún owó ṣèbéyìí ló jẹ́ kí owó ṣe kí ni ló jẹ́ kó tọ̀ wá pẹ̀lú ìfẹ́ àmọ́ ó fi àìmọ̀kànmọ̀kàn àti ẹ̀tàn ó fi da ìrìnàjò ayé rẹ̀ rú Yorùbá náà ló tún sọ wípé ohun gbogbo tó bá ṣe tì ilẹ̀ ni ó gbé mo fẹ́ kí gbogbo àwọn ọkùnrin pátápátá pàápàá jùlọ àwọn oníyàwó méjì mẹ́ta mẹ́rin márùn kí a fi yìí ṣe àríkọ́gbọ́n ká mọ̀ pé nínú aya tá a bá fẹ́ ká má sì yẹ nǹkan nípọ̀sí torí pé àmáyánú aya àsìmẹ́ nínú ẹni àkókò kó obìnrin jọ ni àkúmọ̀ ìkankan nu gbogbo wọn àsìmọ́lù ṣẹ̀dá wọn bóyá èyí tá a kanu gangan lẹ́lẹ́dàá rẹ̀ ń pèsè fún wa àbó lẹ́lẹ́dàá rẹ̀ ràn wá lọ àkúmọ̀ fún di èyí ẹ má jẹ́ ká yẹ nǹkankan nípọ̀sí ẹ jẹ́ ká mọ̀ pé àyà wa làyà ń jẹ èyí ìlọ́ba mi Elédùmarè sọ́nà rẹ̀ pé ọkùnrin tó bá fẹ́ fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin tàbí márùn kó kọ́ rò nínú ọkàn rẹ̀ pé ṣóun lè ṣe déédéé. èyí ló dé dọ́kun tí mo padà lọ́lẹ̀. torí bẹ́ẹ̀ mi ṣe wáyé kò sí nǹkan kan tó lè dà wá pọ̀ mọ́ ọ torí mo ti níbi tí mò ń lọ kódà bí mo ṣe wáyé ayùn wọn ti ń yún mi lọ́wọ́lọ́wọ́. ìwọ ìkà ọ̀bàyéjẹ́ yìí ó dá mi lójú pé bó bá pẹ́ bó bá sì yá n ó rí ẹ̀dẹ̀ kan tí ó gbà mí ó sì dá mi lójú gbangba wípé bó pẹ́ bó sì yá náà owó ọ̀rẹ́ mi yóò tọ̀ mí wá. kí mo wá kóra mi sí i ojú òkùnkùn ò dáa o kẹ́sì mọ́ wò ó ìbàlẹ̀ ọkàn gangan mo kọ́kọ́ rí tí mo nífẹ̀ẹ́ sí i bí mo ṣe wá ń gbé ìyá àgbà lọ́mọ orí igbá òye mi àmọ́ ẹ dúró ṣọ́dàlẹ̀ ní mí ni mo wá lékun méjì mo wá pò fó bí mo ti ń wọlé mọ́wọ́ tí mo ti ń wá rán mo wá dẹni tí ò ní ìdúkà àṣóòótọ́ lọ́rọ̀ Elédùmarè tó ní kọkùnrin tó láya méjì kó rò ó nínú ọkàn rẹ̀ pé ṣóun lè ṣe déédéé
mo kùnà láti ṣe déédéé. èyí ò wá kọ́ owó ọkùnrin ẹgbẹ́ mi lọ́gbọ́n tí wọ́n láya méjì tí wọ́n yọ̀kan láàyò. àmọ́ wọ́n á lè mọ́wọ́ àwọn obìnrin tó kó lé mi lọ́wọ́ kí n ṣe bí mo ṣe ṣe lójú à. lóòótọ́ ni kábàámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀. èmi ò sì mọ gbogbo oyún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó ṣàlàyé fún mi pé wéèyàn bá ń lẹ jẹ́. ìyá wa yìí lóògùn bẹ́ẹ̀ náà ni gbogbo aráàlú náà àwọn kọ̀ọ̀kan tí ò gbàgbọ́ yìí ó kọ̀ mí wọ́n máa ń rò pé olóògùn ni mí. ẹ wò mí irọ́ yìí sísìkúsì ní tí a máa ń sọ̀rọ̀ ni pé apẹ́tẹ bàǹtẹ́ ni à ń pè ní apẹ́tẹ ní oyè tí mo jẹ wọ́n á rò pé mò ń lo gbàdín lò nǹkan kan ẹ bá ń sọ fún pé mi èso lóògùn.